ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù ọ̀wàrà 2024. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú 2022. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe 2024. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. olú ọlọ́run ayérayé o, ọlọ́run àwámárìdì, ọlọ́run àwọn ọmọ ogun, ọba tí ń jẹ́ mi ni èmi ni, má ṣe bẹ̀rù. ó ní ẹ má ṣe bẹ̀rù. ológun náà ó lóun lòun ní, ó ní ó bá ajá oníṣòwò kì yóò borí, nítorí pé àtijúká òun ti ṣẹ́gun ayé fún wa. àwa képe wákàtí ọ̀wọ̀ yìí, ẹ wá dìde togun-togun. ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó, tó dá wa ní Yorùbá ní takọtabo sílẹ̀ Yorùbá, tó dá wa ní Yorùbá láti ìpìlẹ̀ ṣáyé wá, òun là ń képe. ó di dandan kó dá wa lóhùn, ó di dandan kó gbóhùn ẹ̀bẹ̀ wa, ó di dandan kó dìde togun-togun tìjàtìjà, dìde nínú ìjì, dìde nínú agbára. gbogbo àwọn ìjọba agbésùnmọ̀mí tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ méjèèje tí wọ́n jókòó sípò tó yẹ kí àwọn aṣojú wa jókòó sí, olú ọlọ́run ayérayé fi inú àti àrá fi ṣí wọn nídìí, fi ìdààmú àti wàhálà fi ṣí wọn nídìí, fi ìjì ṣí wọn nídìí. dìde tógúntógún tìjàtìjà kó wá ṣí wọn nídìí, kó gbàgbà lọ́wọ́ wọn. dìde tógúntógún tìjàtìjà kó wá ṣí wọn nídìí, kó ní ipò tí wọ́n jókòó sí, kó gbàgbà lọ́wọ́ wọn. ọlọ́run ayérayé, ọwọ́ agbátẹ́ fi ń jóná, gbé àwọn aṣojú abọ́ sípò ẹ̀tọ́ ní ìpínlẹ̀ méjèèjì. ọwọ́ agbátẹ́ fi ń jó lọ́run iná, gbé àwọn aṣojú wa sí ipò ẹ̀tọ́ ní ìpínlẹ̀ méjèèjì. ó di dandan kó bọ́ sípò ẹ̀tọ́ ní ìpínlẹ̀ méjèèjì. ó di dandan kó bẹ̀ sí máa ṣèjọba láwa àwa ọmọ Yorùbá lórí. ó di dandan, ó dẹ̀ ti dàṣẹ. èyí tí mo wé arọ gbọ́dọ̀ rọ mọ́nì, nítorí dandan níta iṣẹ́. ó di dandan kó ṣẹ, nítorí pé ẹ̀rọ ọlọ́run àṣẹ. apá képe gbogbo àlàkalẹ̀ tẹ gbélé màmá mú àlọ́wọ́, màmá wa mo dúpẹ́ Onítìrì Ayọ̀bíọ́lá. gbogbo àlàkalẹ̀ náà làwọn ọmọ Yorùbá yóò máa tẹ̀lé, làwọn aṣojú yóò máa tẹ̀lé títayé. àwa bá ọlọ́run gágò dámájẹ̀mú, àbá ọlọ́dẹ olómìnira tí a tó dámájẹ̀mú, àbá ọlọ́run Yorùbá dámájẹ̀mú pé àlàkalẹ̀ náà làwọn máa tẹ̀lé títí ayé. àlàkalẹ̀ náà làwọn aṣojú wa yóò máa tẹ̀lé, tí a rán níṣẹ́ pé kó máa ṣojú wa nílẹ̀ Yorùbá. òun ni wọ́n máa tẹ̀lé títí ayé, wọn ò ní yí padà sọ́tún àti sósì. òun ló máa tẹ̀lé títí ayé. ṣùgbọ́n tá a bá wá rí ẹnikẹ́ni tá a wá bínú obìnrin, bó ti ń kó pọ̀ nípa àtàgbára tó, afagbègbè bí ẹni tó bá lòun fẹ́ yí àlàkalẹ̀ náà tẹ gbélé màmá mọ́ àlọ́ òun fẹ́ yí padà, ìparun kò débà tilétilé tọ̀nà, kó parun tọmọtọmọ, kó parun tayátayá, kó parun tọkọtọkọ, kó ṣòfò dànù láì ṣàtúnṣe. lẹ́sẹ̀kẹsẹ̀ kí iná kó jó, lẹ́sẹ̀kẹsẹ̀ kí ìparun kò débà, lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹ́ni ègbé, lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹ́ni ìpáyín kéke. ọlọ́run ayérayé, akéèkìọ́ gbogbo ibodè ẹnubodè tó wọlé Yorùbá, gbogbo ajẹ́gàba tí ń bẹ lẹ́nubodè tó wọlé Yorùbá, olúwa kọ̀nù ẹ̀ pẹ̀lágbẹ́ tó fi jọ lọ́run. olúwa kọ̀nù ẹ̀ pẹ̀lágbẹ́ fi jọ lọ́run. ẹ ṣí wọn nídìí, ẹ kọlù wọn pẹ̀lágbẹ́ tó fi jọ lọ́run, ẹ ṣí wọn nídìí. ní ẹnubodè tó wọlé Yorùbá, olúwa lọ jọba níbẹ̀. ọlọ́run tó tẹ̀lé Yorùbá lọ jọba níbẹ̀. jẹ́ káwọn ẹ̀kọ́ mọ̀ pé èèyàn ṣáà ni àwọn kọ́ mọ̀ pé èèyàn ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó.
Olúwa wá gba gbogbo ògo ní ẹnubodè tó wọlé Yorùbá. Àwa tún ké pè yín lẹ́ẹ̀kan sísẹ́. Tá a bá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bínú fẹ́ gbẹ̀bí ẹ̀ tó bá lóun fẹ́ yí padà, àbóhun tó fẹ́ kó wa padà sí oko ẹrú, bó ti kó pọ̀ ní pàtàgbà tó, Olúwa bá mi dànù sun lẹ́sẹ̀kẹsẹ̀. Òjò náà bá mi rọ́lé lórí, rọ́lé ilé àtọ̀nà ẹ̀ lórí. Ìpànìyàn kó débá tọmọtọmọ, tajátajá, tẹbí tará. Ìpànìyàn kékeré kó débá wọn. Ilé ògbọ́nà gbà kó débá wọn. Àìrójú àrá kó débá wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Kó ṣòfò dànù, kó ya wèrè wọjà, kó dẹni àgbégbìn. Ó ti dàṣẹ. Àwọn àgbàládùra ọmọ IYP nílẹ̀ Yorùbá, kíkú kó máa kékó eku, kí ẹyẹ kó máa ké bí ẹyẹ, kó ọmọ ènìyàn kó máa fọ̀n bọ́ ọmọ ènìyàn. Kí ìtura kó dé bá ọmọ ilẹ̀ Yorùbá, kí ògùn àdúrà kó bẹ̀rẹ̀ sí máa tàn káàkiri àgbáyé. Ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà nílẹ̀ Yorùbá. Ògùn adúláwọ̀ dé, gbogbo ẹ̀mí òkùnkùn tí ń bẹ nígbà ilẹ̀ Yorùbá paradà. Nítorí pé Olúwa jọba, kí gbogbo ilẹ̀ kó wárìrì. Olúwa jọba ní orílẹ̀-èdè Yorùbá, gbogbo ilẹ̀ ẹ wárìrì, gbogbo àwọn ẹ wárìrì. Àwa képe lẹ́ẹ̀kan sísẹ́, ẹ̀yin ni Ọlọ́run. A tún képe, a tún fi lé yín lọ́wọ́. Gbogbo ẹnikẹ́ni tá a bá bínú fẹ́ gbẹ̀bí ẹ̀ tó bá lóun fẹ́ yàrá kalẹ̀ tẹ gbélé màmá mà lọ́wọ́, òun fẹ́ yí padà. Bó ṣe pètò pè láì tí ì ṣe é, Olúwa parun tilé tẹ́tàn. Òfò lómi ẹ̀fọ́ ṣe kó bẹ̀ sí máa ṣòfò dà. Ó dẹ̀ ti dàṣẹ, ó ti dègún, ó dèpè náà lórí. Bẹ́ẹ̀ ni yóò rí, kò yí padà. Ó ti dàṣẹ, àṣẹ ní tèdùmàrè. Ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀, ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. Ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. Àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tó bá jẹ. Bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. Àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. Fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o. Nítorí náà, à ń rọ gbogbo ẹ̀yin Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn. Àti ẹni tó fún wọn àti ẹni tí ó gbà á, apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tí ó wà lọ́wọ́ yín. A fẹ́ kí àwa ọmọ Yorùbá ó mọ̀ wípé tẹlifíṣàn tí à ń lò IYPDRY TV àti ìwé ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY tí ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá ló ní méjèèjì, kì í ṣe fún ẹnì kankan. Ara ìgbékalẹ̀ fún ìran Yorùbá ni. Àkọ́kọ́ irú rẹ̀ sì ni ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ara ìgbésẹ̀ tí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá gbé ni. Gbogbo ohun tí a bá fẹ́ gbọ́ nípa orílẹ̀-èdè wa, ibẹ̀ ni a ó ti gbọ́. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè lọ síbẹ̀ láti mú èyí tí ó bá wù wọ́n fún ètò wọn láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, nítorí pé kì í ṣe fún ẹnì kankan rárá. Ọmọ Yorùbá ló ní méjèèjì. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú kókó inú ìròyìn náà. Ẹ má gba owó lọ́wọ́ Nàìjíríà. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ètò ẹ̀kọ́. Wọ́n ti tú àṣírí ara wọn. Sójà lu òṣìṣẹ́ káì ní àlùpà. Àgàbàgebè. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ohun tí ó bá wu ènìyàn ni ó lè fi ìgbé ayé rẹ̀ ṣe o, ṣùgbọ́n ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ìròyìn tí a rí lórí ẹ̀rọ ayélujára X sọ pé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gbóyèga Isiaka
tí wọ́n sọ pé ó ń ṣojú àríwá yewa àti ìmẹ̀kọ àfọ̀n ìpínlẹ̀ Ògùn tí ó jẹ́ ara Democratic Republic of the Yorùbá DRY. Wọ́n ní ó ń ṣe ojú wọn ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ìlú Nàìjíríà ni ó sọ ọ̀rọ̀ kan síta o. Àkọ́kọ́ ná, ìpínlẹ̀ Ògùn jẹ́ ìkan nínú àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY, èyí tí ó sì ti jáde kúrò lára Nàìjíríà láti 20 oṣù Bélú 2022. Bẹ́ẹ̀ náà ni a ti ṣe ìpolongo ìṣèjọba ara ẹni wa láti ọjọ́ 12 oṣù Igbe 2024 tí a wà nínú rẹ̀ yìí. Nítorí náà kò yé wa o. Kí ni ìtumọ̀ pé ẹnìkan ń ṣojú Yewa? Orílẹ̀-èdè DRY ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Nàìjíríà tí ó yàtọ̀ pátápátá sí DRY. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìwọ Gbóyèga Isiaka yẹn, ó ti dáràn o. Ó ti ṣe àkọlù sí ìṣèjọba ara ẹni orílẹ̀-èdè DRY. Kí wá ni ọ̀daràn Gbóyèga Isiaka náà sọ o? Ìròyìn náà sọ pé ó ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga gbogboǹṣe ní ìlú Nàìjíríà. Ẹ jọ̀wọ́, ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP ti Democratic Republic of the Yorùbá DRY, ẹ má ṣe yá owó kankan láti gba ohunkóhun lọ́wọ́ Nàìjíríà o. Àkọ́kọ́, ẹ kì í ṣe ọmọ Nàìjíríà. Èkejì, tí ẹ bá gba owó tí Nàìjíríà ń fún àwọn ọmọ Nàìjíríà, ẹ ti sọ pé ẹ kì í ṣe ọmọ DRY nìyẹn o. Àrọ́mọdọ́mọ yín láyé kò sì ní lè ní ẹ̀tọ́ sí ohunkóhun tó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Ètò ẹ̀kọ́ ṣe pàtàkì ní orílẹ̀-èdè, ṣebí kò sí ohunkóhun tí a lè fẹ́ ṣe tí kò ní sí pé yálà a fi kọ́ni gẹ́gẹ́ bí ẹ̀bùn àtinúwá tàbí a tún fi kọ́ ni náà ní ojú ayé ń bí. Ní ayé àtijọ́, ó ní bí àwọn baba ńlá baba wa ṣe máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ tí ẹyẹ á sì máa ké bí ẹyẹ, eku á máa ké bí eku, ọmọ ènìyàn á sì máa fọhùn bí ọmọ ènìyàn. Àwọn iṣẹ́ bíi àgbẹ̀dẹ, àgbẹ̀, iṣẹ́ aṣọ híhun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màmá wa ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti fi yé wa pẹ̀lú ẹ̀rí bí àwọn òyìnbó amúnisìn ṣe yí nǹkan wọ̀nyí padà mọ́ wa lọ́wọ́, tí wọ́n sì pinnu pé àwọn máa mú wa ju ti ọwọ́ wa dànù kí a sì wá gba tiwọn, èyí tí kò dára tó tiwa. Ohun àkọ́kọ́ tí ìyá wa màmá Modúpẹ́ Onítìrí Abíọ́lá fi yé wa nípa ètò ẹ̀kọ́ ni pé èyí tí wọ́n gbà lọ́wọ́ wa yẹn, tí ó sì jẹ́ pé òun ló dára jù, a máa padà sínú rẹ̀. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe gbé ìrònú ti ẹ̀kọ́ òyìnbó wá sí ìṣètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá o. Ẹ jọ̀wọ́, àrà ọ̀tọ̀ láti ọ̀dọ̀ Olódùmarè ni ó ń bọ̀ fún wa. Ní kété tí àwọn ìjọba wa bá ti wọlé sí gbogbo oríkò ilé-iṣẹ́ ìjọba wa ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Ṣùgbọ́n ohun kan tí a mọ̀ ni pé kò sí owó sísan fún akẹ́kọ̀ọ́ ní gbogbo ilé ẹ̀kọ́ DRY, láti ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé gbígboyè àkọ́kọ́ ní fásitì. Ẹni tí ó bá fẹ́ ṣe ẹ̀kọ́ ìwádìí kọjá ìpele gbígboyè àkọ́kọ́, pàápàá ní àǹfààní ẹ̀yáwó tí kò nira láti san rárá, níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, tí kì dẹ̀ ń ṣe pé bóyá ó ní ohun ibi kan tí ìdílé rẹ̀ ti ṣe sí ìran Yorùbá, èyí tí wọ́n ti fi pàdánù àǹfààní tí ọmọ ìbílẹ̀ Yorùbá yẹ kí ó jẹ. Bẹ́ẹ̀ náà ni màmá wa ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ti fi yé wa pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni yóò ní gbogbo ìwé tí wọ́n nílò fún ẹ̀kọ́ wọn, tí á ti wà lórí ẹ̀rọ ayélujára ti alágbèéká ẹnìkọ̀ọ̀kan wọn. Màmá wa ti sọ fún wa, wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé
a lè rí títìǹtìǹ ó fẹ́ fara jọ èyí tí a lè rí níbi mìíràn ṣùgbọ́n ó fẹ́ fara jọ ni ọ̀gọ̀rọ̀ ohun tí ó wà nínú àlàkalẹ̀ tí olódùmarè gbélé màmá wa lọ́wọ́ fún ìran yorùbá àti pàápàá ní ètò ẹ̀kọ́ kò sí irúfẹ́ rẹ̀ níbì kankan ní àgbáyé. wọ́n ti tú àṣírí ara wọn. ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀mọ̀wé gàrúsì gòlòlò ni a gbọ́ pé ó sọ ọ̀rọ̀ kan bóyá haúsá ló ń sọ nínú fọ́nrán náà a ò kúkú mọ̀ ṣùgbọ́n ìkànnì tí a ti rí ọ̀rọ̀ náà lórí ayélujára sọ pé ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gòlòlò yìí kà sí ọrùn ààrẹ wọn Tinubu ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà wọn lọ́hùn-ún. Èkíní, ọkùnrin yìí sọ pé kànga epo rọ̀bì 17 ní Tinubu ní agbègbè Niger Delta tí òun fúnra òun mọ̀. Ìkejì, ó ní àwọn ọmọ Tinubu Kúnlé àti Wálé ni wọ́n ń darí ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ ní ìlú Malta. Ìkẹta, ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ilé-iṣẹ́ epo Oando àti Ajib Tinubu ló ní wọ́n. Ìkẹrin, ọkùnrin gòlòlò yìí sọ pé owó ìrànwọ́ epo sọ́sídì tó sọ pé òun yọ àpò ara rẹ̀ ló san án sí ìdí nìyí tí owó epo bẹtiróòlù kò lè wálẹ̀. Ìkarùn-ún, ó sọ pé ààrẹ wọn ọ̀hún ti gbé àdéhùn agbaṣẹ́ṣe kọ́ńtíráàtì oní-tírílíọ̀nù 15 owó náírà fún ara rẹ̀. Gbogbo rándanràndan tí wọ́n ń wí yẹn kò kàn wá o. Kí wọ́n ti kó ara wọn kúrò lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá DRY ní tiwa. Ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP a kú oríire àwa ti bọ́ nínú ìgbèkùn Sátánì tí orúkọ rẹ̀ ń jẹ́ Nàìjíríà. nínú fọ́nrán kan ni a ti rí ọkùnrin tó na gbalaja sínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú aṣọ iṣẹ́ àwọn elétò gbàlùmọ̀ ti ìlú Èkó tó wà lọ́rùn rẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ sì ń wò ó láì mọ ohun tó yẹ kí wọ́n ṣe. ariwo wọ́n ti pa ò kò mímọ́ ò ní ìkan nínú àwọn òṣìṣẹ́ gbàlùmọ̀ náà ṣàǹkè kí ló ṣẹlẹ̀ kò sí àlàyé nínú fọ́nrán náà ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn sójà àti òṣìṣẹ́ káà yìí a mọ̀ wípé láìsí iná èéfín kì í ru ó lè jẹ́ èdè àìyedè ló ṣẹlẹ̀ láàrin wọn. èyí tó fi kan àwa ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP ni pé irú ìwà ṣekúpani yìí wáyé ní Èkó tí ń ṣe ìkan nínú àwọn ìpínlẹ̀ wa ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY. ìjọba agbésùmọ̀mí Nàìjíríà kúrò lórí ilẹ̀ wa àwọn alálẹ̀ Yorùbá ti dìde sí yín báyìí fúnra yín lẹ ó máa pa ara yín tí ẹ ó sì máa fúnra yín lóògùn jẹ níwọ̀n ìgbà tí ẹ ti ṣe àfojúdi àti orí kunkun tí ẹ ò kúrò lórí ilẹ̀ wa tí ẹ sì mọ̀ pé a ti kéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022 tí a sì ti ṣe ìbúra fún olórí adelé wa ẹni ọ̀wọ̀ Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ní ọjọ́ 12 oṣù Igbe 2024 tí ìjọba adelé sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràwàrà ń ṣèṣà. ìjọba ríre má ṣe Nàìjíríà ti dáràn látàrí ohun tí ẹ ṣe yìí àti sójà pẹ̀lú ẹ̀yin òṣìṣẹ́ gbàlùmọ̀ ìjọba DRY kò bẹ̀yìn ní iṣẹ́ rárá ìfẹ́ tí àwọn ọ̀gá yín apanilẹ́kúnjayé Nàìjíríà ni ẹ̀ ń ṣe ẹ sì máa jẹ́jọ́ ìpànìyàn níwájú àjọ àgbáyé. wàyí o a ti wá rí ìdí ọpẹ́ wa fún Olódùmarè tó gbé màmá ìrọ̀rùn ló bá dé ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá dìde ní déédé ìgbà yìí
àti ní déédéé àsìkò yìí fún ìran Yorùbá. Màmá Mua, gbogbo àwa ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí iṣẹ́ ìtúsílẹ̀ wa. Kí ló tún kù fún wa báyìí bí kò ṣe ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa lábẹ́ ìdarí bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ fún ìgbéga orílẹ̀-èdè tó tuntun jùlọ ní àgbáyé. A kò ní rí àwọn ìwà búburú wọ̀nyí ní orílẹ̀-èdè DRY nítorí àlàáfíà àti ìgbọ́ra-ẹniyé yóò wà láàárín àwọn òṣìṣẹ́ àti ará ìlú. Ìròyìn kan gorí afẹ́fẹ́ látorí ayélujára nípa àwọn òṣìṣẹ́ fún ìlú agbésùnmọ̀mí Nàìjíríà àfipájẹgàba lórí ilẹ̀ wa tó mú àwọn tó gbé oògùn olóró wọlé ní ibùdó ọkọ̀ ojú omi Tinkan ní Àpápá. Wọ́n sì tún rí oògùn olóró nínú àwọn ọkọ̀ akérò tí àwọn mìíràn kó pamọ́ sí ilé ìkẹ́rùpamọ́sí ní Ìkòròdú. Àwọn ìlú méjèèjì wà ní ìpínlẹ̀ Èkó ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, tí àwọn apanilẹ́kúnjayé Nàìjíríà ń jẹ gàba lé lórí. Ìdí rèé tí a ní láti pe àkíyèsí àwa Indigenous Yorùbá People IYP sí àtúbọ̀tán ìjẹgàba yìí. Gbogbo àgbáyé ló mọ̀ pé ilẹ̀ Yorùbá ti kúrò lára ìlú agbésùnmọ̀mí Nàìjíríà nípa ìkéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022. Ìjọba adelé wa sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ọjọ́ 12 oṣù Igbe 2024 nígbà tí a búra wọlé fún olórí ìjọba adelé wa bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ, èyí tí ó fìdí rẹ̀ múlẹ̀ pé orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni ni a jẹ́ lẹ́yìn tí Olódùmarè ti lo màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá fún àṣepé òmìnira wa. Kí wá ní Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ ìlú búburú Nàìjíríà pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ ń wá ní orílẹ̀-èdè wa? A ò bẹ̀ wọ́n láti bá wa ṣe ìjọba wa, bẹ́ẹ̀ ni a ò rán wọn níṣẹ́ láti mú arúfin fún wa. Ìwà ọ̀daràn ní ìgbésùnmọ̀mí tí ó lòdì sí òfin àgbáyé ni wọ́n ń hù yìí. Àwa fi àsìkò yìí kìlọ̀ fún Tinubu pẹ̀lú àwọn tó pe ara wọn ní gómìnà agbésùnmọ̀mí Nàìjíríà láti fi ilẹ̀ wa sílẹ̀ fún wa, nítorí àwọn ìjọba délé wa ti wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú ìdánilójú. Ìwọ Tinubu pẹ̀lú àwọn gómìnà rẹ tó ń jẹgàba lórí ilẹ̀ wa kò ní bọ́ nínú ìjìyà ẹ̀sùn ìwà ọ̀daràn yìí ní ilé ẹjọ́ ìwà ọ̀daràn àgbáyé. Ní àfikún, gbogbo ènìyàn ló mọ̀ pé ààrẹ agbésùnmọ̀mí Nàìjíríà ni olórí àwọn tó ń ṣòwò oògùn olóró. Òun náà ló sọ àwọn ọ̀dọ́ wa di oníṣòwò àti olùfẹ́ lílo oògùn olóró. Nítorí náà, Bọ́lá Ahmed Tinubu ní kí wọ́n lọ mú àwọn ìjọba délé wa mọ̀ ìgbésẹ̀ tó yẹ láti gbé nípa òfin àti àlàáfíà orílẹ̀-èdè wa. Ní ẹ̀kan sí ẹ tún gbọ́ àwọn kókó tí ó jẹyọ nínú ìròyìn náà. Ẹ má gba owó lọ́wọ́ Nàìjíríà. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ètò ẹ̀kọ́. Wọ́n ti tú àṣírí ara wọn. Sójà lu òṣìṣẹ́ káì ní àlùpà. Àgàbàgebè. Èyí lòpin ìròyìn tòní. Ẹ máa yáṣẹ́ o. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o.